ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin lẹ lo ìsà ẹ̀yin lẹ ní àwọn amọ̀lẹ̀ gbogbo àwọn àṣírí ńlá lẹ̀ ẹ̀yin lẹ ní àmẹ́ ẹ ṣọ́ra ọ̀kọ̀ọ̀kan nínú yín ò gbọ́dọ̀ bólúwa rẹ̀ wórógùn. gbogbo èyí tí sì ń ṣẹlẹ̀ káàkiri ni ọmọ Ọ̀yọ́ tí ò bá fẹ́ràn bàálù rẹ̀ wéré ni Ọ̀yọ́ ò ní nǹkan Aláàfin náà lọ́yọ́ ní Aláàfin lọ́yọ́ ní Aláàfin lọ́yọ́ ní. ìsì ti máa rí nù bẹ́ẹ̀ bá gbàgbé ọba àtàná ọba Lámídì Adéyẹmí kejì ẹgbẹ́ ọlọ́run tóbi wàyí jàmá ìkẹta ó ní ṣòro bàbá tó bí ní ṣòro ẹnìkan ò ní ga kó mọ̀ ní ṣòro àkọ́kọ́ ẹni tó ga jù lọ́yọ́ lọ́wọ́ yìí tó ga jù gbogbo wa lọ tó já kọ́kọ́ olọba wa Abdulhakimi olọwádé olọba wa náà ọlọ́run wa lẹ́nìkan ò ní gàgàgà kó ga dópin kó mọ̀mọ̀ ní ṣòro kí bàbá kan máa bọ́gbọ́n ṣe ni kí bàbá máa bọ́gbọ́n ṣe àti sùúrù ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀sìn má bẹ́ẹ̀ nìkan jà oore tọ́lọ̀ wọn bá ṣe fún yín pọ̀ kọjá kẹ́ máa jà. akí àwọn ọmọ Saheed Òṣùpá Alhaji wa Saheed Òṣùpá Mèsáyà lẹ́rí tó wọlé ni ọlọ́run níjókòó ẹ bá ń wáyé tó dáa fún wọn. wal ikhlas haqqan taqiyan khalisan bainal anami taqiyan khalisan bainal anami. Aki Alhaji wa Tajudeen engineer Tajudeen kí wọ́n máa wọlé ọ̀gọ̀rọ̀ àwọn jama kátó máa kí yín gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà ní abẹ́ tẹ́ǹtì kejì ní ẹ dákun mo fọlọ́mùbẹ̀ yín ẹ máa bọ̀ báyìí ẹ jẹ́ gbogbo oṣù ẹ dákun mo fọlọ́mùbẹ̀ yín ẹ máa bọ̀ báyìí ẹ̀yin lẹ́ni gbogbo àyè yìí dákun torí Ọlọ́run. láàánú tí ìdéyà yín lágo méjì àájìyàn rẹ̀. agba ìwó wọlé ọ̀nà wa jìn púpọ̀ bẹ́ẹ̀ tí ń pè wá àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá náà ti wá dúró dè wá níyà yín tó jẹ́ ní wa tí wọ́n fẹ́ wá pàdé wa ní ààyè yìí kódà rẹ ni tí ń lè kó ta ní ò gbọ́dọ̀ lọ mọ́ ó ṣàdúró ẹ máa gbàlejò ńgbà tá a bá ń sọ̀rọ̀ lọ àwọn náà ti ń wò wá báyìí wọn ó ti máa mọ̀ pa àti dé ẹ̀foríjìn wá a pé Alhaji wa Tirimisi ní aago mẹ́wàá alẹ́ àná a ní aago mélòó ní ìjókòó wọn la aago méjì ni ó bẹ̀rẹ̀ èyí tí àwa wá dà níyàn pé mo wá bí wọ́n léèrè pé aago mélòó lẹ fẹ́ káwọ́ wọ ojú agbo ẹ̀sẹ̀ ọlọ́run sàpọ́nlé ájí wa sẹ́rífùdí òní bàjẹ́ ọlọ́run sàpọ́nlé náà bísímẹ́lì ẹ̀jọ̀kọ̀ ẹ̀sẹ̀ ẹ̀rọ kan bá ń gbé ọlọ́run tóbi jama. Allahu akbar. tọ́ aago mélòó lẹ fẹ́ káwọ́ ojú agbo wọn la aago mẹ́ta àti wá dà níyàn àwa pé ọ̀kan náà lọ́la wa láàyè yìí pé láti Òṣogbo sí Ọ̀yọ́ wákàtí mélòó ni àwọn anìka ya wákàtí méjì ilẹ̀ torí bọ́nà ò ṣe dáa àwa wa ni ká sàpè ní wákàtí méjì àti ààbọ̀ káfíkún ìgbà tẹ́ ń pè wá pé ètò ti bẹ̀rẹ̀ àti kú nínú wo àwọn bá fàájì wá bọ̀ àṣebi tó yẹ ká ti yà àwa lọ bára wa ní ránàbà òtún kan tí wọ́n ń ṣe ní ọwọ́ àwa rò pọ́ náà pé ọ̀nà tá a ṣẹ̀ṣẹ̀ máa gbà akànrí kọjá ni ìgbà tí làákà yìí ó máa ṣe pé ká béèrè ọ̀nà wọn là ti súnmọ́ wò ó Ìwó Road nìbàdàn ṣé ká wá padà ní ló dáa ní àbí kí a wọ Ìwó Road lọ kálukú mú mọ̀ràn wá ìmọ̀ràn tó wá borí ń bẹ̀ láwọn tá à ń bi léèrè pé ká padà ló jìnnà ni àbí ká lọ wò ó àwọn wá pé ẹ ní pẹ́ dé wò ó mọ́ ẹ bá ti dé Ìwó Road ẹ kàn yà bẹ́yìn náà bá ti dé Ìwó Road ńgbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa lọ yọ ẹ mọ ọ̀nà àwa náà gbà bẹ́ẹ̀ pé ńgbà tá ṣẹ̀ṣẹ̀ máa lọ àwa dé Ìwó Road dé Ìwó Road dé Ìwó Road dé Ìwó Road o
ní bá ń jìnnà sí bá a bá wá ń kánjú àtẹni tó pè wá gbogbo ń tà ń bá ń wí ọkàn wọn ò ní balẹ̀ tora wa náà ni wọ́n fi ṣe ọ̀ṣọ́ òjòkó tọ́ àwọn ń bẹ nínú páyà a ti bẹ̀rẹ̀ ẹ̀yin ló kù àwa náà ń bọ̀ bólẹ́dé àwa tá a rìn àmúkọ bí adé bá a bá tún wá ní adúró níbì kan pé ká máa tún pé ó kọ bolè bí yìí àtúngbàsíkò àṣàtìmọ̀pọ̀ náà ní àwà ọ̀kan nínú àwọn ẹni wa kan wá tún fi mọ́tò rán ni sí wa lójú ọ̀nà alájò wa Tajudeen èjì ni Tajudeen ńgbà tí ó máa fi mọ́tò rán ni sí wa pé bóyá ká fi mọ́tò tí a lẹ̀ síbi tá a wà á ní òsín tó ṣe mọ́tò ó ní ọ̀nà ò dáa kí ó lè ṣíra ńlẹ̀ẹ́lẹ̀ mọ́tò tó ń tún ga díẹ̀ fẹ́ǹsà ni tọ́ à ń sọ̀yún lọ làwọn múnimúni tó mò ń ná mo ní tọ́ arógo lónìí ẹjẹ́ á máa tẹ̀ ẹ́ bọ̀ mo wá mú fóònù wọn ò wá báyàn kan sọ̀rọ̀ mọ́ mo gbé fóònù mi olórí fóònù tèmi lè yí àpò àyà mi ní sì máa mo wá gbé fáwọn àfa anybody tó bá ti pè ẹ sá máa gbé kọ́kàn àwọn máa balẹ̀ pé à ń bọ̀ kò sí ìyọnu. ọ̀kan nínú àwọn àfa Sheikh Ismail Al-Oyowi ọ̀kan nínú àtàjọ mú mi mọ́ lọ́dọ̀ bàbá wa gbàgbọ́ tó nìyẹn. mo wá nígbà tí alájí wa Tírímìsì yìí tí ọkàn wọn ti ká sí wọ́n fẹ́ lè máa nà á lórí fóònù gbogbo jama ń gbà ń bá rojọ́ tẹ́ ẹ bá ń bẹ̀ wọ́n o mo fẹ́ má rí ìbínú wọn rí tòní àbí tọ́ mo wá pè wọ́n àáfà máa tètè lọ sí ojú agbo nísinsìnyí tí wọ́n bá ti rí yín ẹ̀yin lẹ́ẹ̀ máa fi wọ́n lọ́kàn balẹ̀ pé à ń bọ̀ nígbà míì ìmọ̀ rí bẹ́ẹ̀ ìlú kan ń bẹ ní Àjà wọ́n pè wá fún wàásí àwa tí wọ́n pè ní wàásí wọ́n á sọ fún wa pé wọ́n pè wá wàásí ó kọ wa náà fi pé èrò ń bọ̀ wọ́n sì ṣe fúláyà kódà wọ́n tún ta kínní èyí tán máa ya bánà tán máa yá yàn án sí gbàdàmọ́ báyìí kẹ̀ǹkẹ̀ mo tó ń bẹ àwọn èèyàn wa ń pè mí láwọn tó jẹ́ fáǹsì wa lẹ́kọ̀ọ́ wọ́n á sì kọ tọ́pìkì tó dáa síbẹ̀ táwọn èèyàn ó sojú kòkòrò àti fẹ́ wá pétọ́ alẹ́ ń bọ̀ wá sí kínní tọ́pìkì tẹ́ ẹ níhun ó dà wàláhì làzímì àárí promota àwọn tí wọ́n jẹ́ kínní tí wọ́n ti fi kámẹ́rà náà ní sí ààyè náà àwa tí wọ́n sì pè wọn ò sọ nǹkan kan fún wa wọ́n wá ń ṣe prógrámù lọ wọ́n ń pé àfáwọ̀ àbò tó fẹ́ dé o àfáwọ̀ àbò tó fẹ́ dé wọ́n sì ń ṣe wáàsí lọ wọ́n fẹ́ dé o títí tẹ́ ṣe ṣùgbọ́n rọ̀bíkà aláàjì wa Tírímìsì yìí ẹ̀rù tá a wá rí pé ń bà wọ́n ni pé àbí wọn kú òǹlé náà ń tàn mí pé àwa pé aláàjì wa Ismail pé ẹ̀yin tí ẹ wà lójú agbóǹbẹ̀ntà ní kẹ́ máa sojú wa ẹ máa fi wọ́n lọ́kàn balẹ̀ pé wọ́n ń bọ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ló ṣẹlẹ̀ àáfàá náà wá rí ìgbónára bí orí ń jayé ṣe ń ṣe ó kà náà la ó ní bàbá ìbólẹ̀ dé ní ti ìbànújẹ́ pé mo ní Alhaji wa Ismail ìwọ tá a ní ọmọ bá a fi hàn lọ́kàn bá ọkàn kọ́kọ́ ń kún wa ní ìfọ̀pọ̀ òkè bọ́lọ́n bá bá sì ní nǹkan ó ṣe rí náà ni ó ṣe rí àrọ́gbọ́n dá sí i mo fi ọlọ́run ọba búra fún yín bákan náà sóní ní Sunday àwọn ìlú kan tí wọ́n ń pè ní Ìgòsùn ní Kwara wọ́n pè wá lésì wọ́n fún wa lówó epo mọ́tò wọ́n ṣe gbogbo ẹ̀ síbẹ̀ wà ń bẹ̀ wáàsí mẹ́ta la ní ọjọ́ náà a ṣe wáàsí kìíní tán a ṣe wáàsí kejì agbo wọn la fèsì tá ń lọ mọ́tò kan náà mọ́tò tuntun tá a ṣẹ̀ṣẹ̀ gbé jáde ó sì dùn hàn àwa rò pé eré ni àsómi ti gbẹ́nu jásikẹ́ẹ̀tì kì í ṣe mọ́tò tí a gbọ́dọ̀ pa AC àwa náà sì wò pé AC rẹ̀ yóò kó fìtínà bá ara wa omi ti gbẹ jásikẹ́ẹ̀tì bàjẹ́ àwa ń fi ọlọ́kàn balẹ̀ pé afẹ́ dé
títí tó ṣe pé ó wá padà sí pé àwọn náà fi mọ́tò rán ni sí wa tí ó wá gbé wa. àwa dójú agbo wọn aago 5:30 láwojú agbo. bàbá ìmáàmù lúnà nígbà adéná tó lọ pè wọ́n àwa bẹ̀rẹ̀ wáàsí àwa sàlùkáwà ní fún wa pé lọ́dún yìí odidi ọjọ́ kan là á fi ilẹ̀ fún wọn ní wíkẹ̀ndì tá à ní fún ẹnì kankan. àlàyé tí wọ́n ń ṣe ń bẹ̀ ni pé aláàjì wọ orí ń jayé àtijọ́ mú déètì yìí ti pẹ́. al-imam istijaba àwọn á béèrè fún the same déètì. mo wá ní déètì tẹ́ ẹ mú yìí o Ọ̀yọ́ mo fún àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run n ó fún yín ní Sunday inú Ramadan. mo wá fún ọ ní Sunday yìí tí ń bọ̀ ní lọ́hùn. Sunday tí mo sì fún wọn ní ọ̀nà méje gan ọ̀nà Badagry ní wà níjọ́ Saturday àmọ́ wá sáré pé a gbọ́dọ̀ débẹ̀ torútorú láàfin rìn. aláàjì wo orí ń jayé ẹ má bínú èyí ṣe pa àfihàn lọ́kàn balẹ̀ ká gba bòmíì lọ bọ́lọ̀ ti ní òrì lórí ẹ̀foríjìn wá. gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ̀ wọ́n bẹ́ ń kalẹ̀ mo fọlọ́wọ́ bá bẹ̀yìn mo fànábì bẹ̀yìn mo fi ń tán pè nífẹ̀ẹ́ mo fi bẹ̀yìn mo wá fi pé tọ̀ ìfẹ́ wa ìfẹ́ bàbá wa Fadilatu Sheikh Alhaj Abdul Gani Al-Abtawi ní gbogbo òlú yìí ní lásàlẹ́sà òun wá ní bàbá wa àgbórí ń jayé ní. ẹ bá mi bẹ̀ wọ́n ẹ má fojú pọ́ ọmọ yẹn ní àwọn ẹ má fi wọ́n o. ìtẹ́ ẹ bá ń fi wọ́n ni pé bí n tó tóbi tí máa ṣe n tó dùn yàn bí tí dùn ní tó lẹ́sìn bá mi bẹ̀ wọ́n. mo wá fi Ọlọ́run àtàlùkùránì àtàwẹ̀ mo fi bẹ̀ yín ẹ bá ń sọ fàlájì wa Tirmisi orí ń jayé pé ẹ dákun ẹ má bínú o. ẹ foríjìn wá Ọlọ́run sàn yín lẹ́san dùnú ọlá gbogbo àwọn ẹni rí. ìfẹ́ náà tẹ ní sáwọn àgbàlagbà lára wa Ọlọ́run wọlé àfẹ́ náà bàbá tá a torí wọn dá ìjókòó yìí lẹ̀ Ọlọ́run pàṣẹ wọn rẹ́. ẹ dákun ẹ bá ń ṣe amínà Ọlọ́run pàṣẹ wọn rẹ́ Ọlọ́run bá dúpẹ́ fún wọn. bàbá wa ìmáàmù àgbà bàbá wa alimudir bàbá wa orúkọ wọn ló sápá mi ní bàbá wa Zikirullah Yahya olùkọ́ àgbà bàbá ò ní bínú ń gbọ́ ṣe pé ààyè tí wọ́n wà yìí ààyè táwọn ọmọ wọn ti dìlé wọn dáadáa yìí ibẹ̀ náà lọ́lọ́run ní kí wọ́n ti mú mi mọ́. wọ́n sì torí pé àdàbíyà náà ni wọ́n kí wọ́n má bínú sí wa ọlọ́mọsá bá dúpẹ́ fún wa ọba tó rò wọ́n ro dáadáa tó ṣẹ́ wọn kù nígbà tí wọ́n ń dun ìmáàmù Ọ̀yọ́ lẹ́ni wa kan wá sọ nípa wọn fún wa àwa mọ̀ pé àáfàá wa àgbà ni wọ́n àdúrà tá a ṣe fún wọn lẹ́yìn a ní Ọlọ́run o tó bá ṣe pé ní ó bá tún orúkọ wọn ṣe tí ó sì jẹ́ àgbéga fún ìlú Ọ̀yọ́ Ọlọ́run jẹ́ wọn débẹ̀ àwa ní bí ò bá níjó kọrin fún wọn dákun èyí tá ti ní ló kọ ní ọlọ́mọdé ó bàjẹ́ a sì nígbàgbọ́ pé àdúrà wa náà ló gbà ọlọ́mọsá bá dúpẹ́ fún wa ọlọ́mọba san wọ́n lẹ́san dùnú ẹ dákun ẹ bá ń jí sí àdúrà fún wa ọlọ́run ó dúpẹ́ fún wọn wọn ó sì pẹ́ láàyè náà ọlá alájí àgbà ọlá àfa àgbà a kí gbogbo àwọn àlùfáà wa níkàlẹ̀ àlùfáà wa Ustaz Ibrahim Akórèdé sẹ́yìn náà rí ọlọ́run níjó bàjẹ́ ẹ rí pé rí ń bẹ lójú wọn ọba tó ní dáadáa ò ní fi yín lè ń gbà kankan ọlá gbogbo àwọn ẹni rí bàbá wa al-imam Abdul Hafiz àrò ọlọ́run níjó bàjẹ́ bẹ́yàn bá ti rí yín ó mọ̀ pa àrò náà níyìn bí mẹ́ta wá ní bí mẹ́rin ni lèmi ò mọ̀ àrò mẹ́ta ni àbí mẹ́rin tọ̀ ọlọ́run ọ̀ṣẹ̀un ẹ rí pé mo dọ́bẹ̀ nù wọ́n ní gbogbo ẹ̀yin ìyá kẹ́ máa mówó bọ̀ ẹ̀sìn mówó wá ọlọ́run níjó bàjẹ́ fún yín o ẹ̀yin ìyá náà ọlọ́run níjó burú fún yín insha Allah akí àwọn alájí wa Abdul Fattah ọlọ́run níjó bàjẹ́ fún yín ọlọ́run sàn lẹ́sàn àdùnnú ọlá gbogbo àwọn ẹni rẹ̀ akí Akọ́ládé àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò ní mú wa àwa akí gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti dúró de ọlọ́run látàárọ̀ ọba tẹ́ ẹ dúró de náà ni ó gbàdúrà yín ẹ dákun ẹ ṣe amínà.
ọlọ́run ó gbàdúrà yín o ọlọ́run ó san ilé san dùnú. akí àwọn àlùfáà wa Ismail ẹ máa bọ̀ wá síwájú báyìí. bàbá wa àgbà bàbá wo lóyè chief magba àgbàlagbà oyè ọlọ́run níjó burú fún yín ọlọ́run ó san yín lẹ́san dùnú ẹ pẹ́ láàyè náà pẹ̀lú ọlá ńlá àtọ́là àti fàyàbalẹ̀ àtàrúsìkí àti tọ́sọ́nà ọlọ́run àtàlàáfíà àtòkùn ara tó narajá ọlọ́run bá fi ṣe yín lọ́ṣọ̀ọ́ ọlá gbogbo àwọn ẹni rẹ̀ ọlá aláhàúlà. bàbá wa àgbà tí wọ́n dúró tì yín akíyín bàbá ẹ foríjìn wa ó kọ yín òdọ́dọ̀ wa ní ọlọ́run ó san yín lẹ́san dùnú ọlá aláhàúlà wàlá quwwata. lálàfo ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún torí ẹ̀yin ìyá wa tẹ́ dáná bẹ́ẹ̀ ti farabalẹ̀ yí oore tí ó farabalẹ̀ yẹn yẹn lọ́lọ́run ó bùn yín insha allah wala la hawla wala quwwata illa billahi aliyyil azim. tọ́ alájí wa Tirimisi ẹ̀dúró bá náà. bàbá wa alhaji wa Babatunde Tunla Ma'aruf àwọn dà Allahu akadako ẹ máa bọ̀ wájú ni ọlọ́run ó san yín lẹ́san dùnú ọlọ́run ó san yín lẹ́san. ẹ bá ń wá àga sí ẹgbẹ́ alájí worí ń jayé kí n máa wojú yín ní oníjẹ́rù ó máa bà mí àmín tó alájí wa Tirimisi wọ́n ti bínú púpọ̀ èmi ń bá wọn wò wọ́n bẹ́ẹ̀ ọkàn mi yóò máa balẹ̀ àti àwọn alájí wa Tuna insha Allah ẹ má jẹ́ alájí ó jòkó nù ẹ̀sùn díẹ̀ ẹsẹ wọn ò fẹ́ kó òun ó pa yín ni ẹsẹ tọ ìyá wa àgbàlagbà akínyìn o ọlọ́run ó san yín lẹ́san dùnú ọlọ́run ó san gbogbo ẹ̀yin àfa ọlọ́run ó san yín lẹ́san dùnú gbogbo ẹ̀yin àfa ọlọ́run ó san yín lẹ́san dùnú ọlọ́run ó bá dúpẹ́ fún yín ọlọ́run ó bá dúpẹ́ fún yín ọlọ́run ó san yín lẹ́san dùnú tọ ọ̀rọ̀ ọlọ́run ntí ẹbí wá ní tọ́pìkì náà ojúṣe ọmọ sí òbí rẹ̀ nígbà tí tọ ojúṣe ọmọ sí àwọn òbí rẹ̀ nígbà tí òbí ń bẹ ní ayé àtìgbà tí ó ti bọ́ síwájú ọlọ́run. ó dá akẹ́lẹ́ mọ ibi tí mo múra yàyín dé mo tún bá ń gbé àfa àjánà sí àgbà alihimam alhaji Jibril inshallah àwọn alhaji tuntun nu inshallah ni pé mo máa tún gbé dání pé àgbọ̀nrín láàyè yìí náà wá sàwùsù ká gbogbo gbọ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. títí ẹ bá ṣe fún lóun díẹ̀ bá ń fún lóun díẹ̀ sí. Allahu akbar. Bismillahirrahmanirrahim. gbogbo jama mùsùlùmí olóríire ń gbogbo wa kí gbogbo ẹni bá máa wọ́n yóò jẹ́ àjọ gbé kéwú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. wa qada rabbuka alla ta'budu. wa qada rabbuka alla ta'budu illa iyyahu. وبالوالدين إحسانا وبالوالدين إحسانا. gbogbo jama mùsùlùmí ọlọ́run ní wa nabi wa Muhammad
a ti pa yín láṣẹ nínú àwọn àṣẹ wa a sì ti kọ́lẹ̀ nínú àwọn àkọọ́lẹ̀ wa àwa pọ́n ní dandan fún wa nínú àwọn dandan wa pé gbogbo ẹni bàbá mi wórogún ó sórí ibú akọ̀dá. Rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Ẹ gbọ́dọ̀ bá mi wórogún. Ẹ gbọ́dọ̀ fi ẹnìkan wé mi. Bá a bá ní kẹ́ máa wórogún pẹ̀lú Ọlọ́run. Àwọn ẹlòmíì wọ́n máa rò pé bóyá kéèyàn ó gbé kinní kan sílẹ̀ kó máa forí balẹ̀ fún lórogún pẹ̀lú Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti ní nǹkan míì tó farati nǹkan náà tí wálé nìrànlọ́wọ́ enítọ̀hún ti fi ara ti nǹkan mi ó ti wórogún pẹ̀lú mi wá kọ́dọ̀. Rabbuka alla ẹnìkan ò sì ní wórogún pẹ̀lú èmi Ọlọ́run kò ní láti bọ̀tán rẹ̀. Ó rọ èmi Ọlọ́run ọba lóyè nù ó rọ̀ mí lóyè ọba mi gbogbo ìrànlọ́wọ́ mi agbára rẹ̀ ò ká mọ́ kíní tí mo fi rọ́pò rẹ̀ rèé. Ọlọ́run ní kí lójó rí bẹ́ẹ̀ tẹ́ fi máa bá mi wórogún kí lójó rí bẹ́ẹ̀ Ọlọ́run ní mo fún yín jẹ mo jẹ́ mọ̀ tó dùn lẹ́nu mo jẹ́ mọ̀ tó kan lẹ́nu mo jẹ́ mọ̀ tó korò mo jẹ́ mọ̀ èyí tó tẹ́ mo tún wá jẹ́ mọ̀ èyí tó ṣe mísímísí ẹ̀ tún wá bá mi wórogún wá kọ̀dọ̀. Ládùúrò rẹ̀ yìí mo sàánú yín àkànlá lẹ́bi gbogbo kan wọ̀nyí ká tí sì mú yàtọ̀ wá tí sì mú yàtọ̀ wá. Ẹ̀yin ará Ọ̀yọ́ ó dọwọ́ yín ó dọwọ́ yín ó dọwọ́ yín. ta'budu illa iyyah. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin lẹ lo ìsà ẹ̀yin lẹ ní àwọn amọ̀lẹ̀ gbogbo àwọn àṣírí ńlá lẹ̀yin lẹ ní àmẹ́ ẹ ṣọ́ra ọ̀kọ̀ọ̀kan nínú yín ò gbọ́dọ̀ bólúwa rẹ̀ wórogún akọ̀dọ̀. Gbogbo èyí tí sì ń ṣẹlẹ̀ káàkiri ni ọmọ Ọ̀yọ́ tí ò bá fẹ́ràn bàálù rẹ̀ wéré ni Ọ̀yọ́ ò ní nǹkan Aláàfin náà lọ́yọ́ ní Aláàfin lọ́yọ́ ní Aláàfin lọ́yọ́ ní. Bí sì ti máa rí inú bẹ́ẹ̀ bá gbàgbé ọba àtàná ọba Lámídì Adéyẹmí kejì ẹgbẹ́ ló tóbi wàyí jàmá. Ìkẹta ó ní ṣòro bàbá tó bí ní ṣòro ẹnìkan ò ní ga kó mọ̀ ní ṣòro àkọ́kọ́ ẹni tó ga jù lọ́yọ́ lọ́wọ́ yìí tó ga jù gbogbo wa lọ tó já kọ́kọ́ olọba wa Abdulhakimi olọwádé olọba wa náà ọlọ́wọ́ alẹ́ nìkan ò ní gàgàgà kó ga dópin kó mọ̀mọ́ ní ṣòro akọ̀dọ̀. Kí bàbá kan máa bọ́gbọ́n ṣe ni kí bàbá máa bọ́gbọ́n ṣe àti sùúrù. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ nìkan jà oore tọ́lọ́wọ́ bá ṣe fún yín pọ̀ kọjá kẹ́ máa jà Ọlọ́wọ́ bá ṣàánú yín. Waqada rabbuka alla ta'budu. Mo ya bẹ́ẹ̀ ni o mo ya ni. Illa iyyah. Ẹ dákun ẹ gbé Ọlọ́run ọba yín tóbi. Gbogbo ayányán ẹja lọ mà ẹnìkan ò ní níṣòro àfẹni tó bá ga ẹnìkan ò sì ní níṣòro àfẹni tó bá fẹ́ ga gbogbo yẹn lọ mà gbogbo bí kálukú wa bàbá ti fẹ́ mọ bẹ́ẹ̀ níṣòro owó ṣètò wà pọ̀dọ̀ bàbá ti mọ níṣòro owó mọ bàbá ìṣètò. ta'budu illa iyyah.
àrọ́pọ́n dá sí i ọlọ́run ọba wa kan fẹ́ràn sòro ọba tó fẹ́ràn sòro ó fẹ́ràn sòro títí tí ó tún dáwọ́ lórí ibú kan tàmí lọ́ba wọ́n sì tún tọ́lọ̀ lọ́ba. ọlọ́run ọba wa ó fẹ́ràn sòro débi pé ó fẹ́ràn sòro púpọ̀ ó fẹ́ràn sòro ọlọ́run ọba wa fẹ́ràn sòro ó tún wá gbé àwọn olórí ibú kan dìde pé ẹ máa tún bá mi ta kàngbọ̀n ẹ máa ta kàngbọ̀n sí mi àwọn tá a wí wọ̀nyí àkí àwọn àlejò wa máa wọlé máa rọra wà kọ́dọ̀. rabbuka alla ta'budu illa iyyahu. Allahu akbar. Àkí àwọn ọmọ Saheed Òṣùpá Alhaji wa Saheed Òṣùpá Mèsáyà lẹ́rí tó wọlé ní ọlọ́run níjókòó ẹ bá ń wáyé tó dáa fún wọn. Àkí àwọn àlejò wa máa wọlé kí gbogbo owó àjọ máa kéwú wa kọ́dọ̀. Rabbuka alla ta'budu Mèsáyà illa àwọn ọmọ King Saheed Òṣùpá ní ọlọ́run ó ṣàlékún fàyàbalẹ̀ yín ọlọ́run ó sì ní dẹ́ta láti Saheed Òṣùpá náà ó bàjẹ́ tí yín náà ó sì ní bàjẹ́. alla ta'budu ẹ̀yin àfẹ́ ẹ ràn mí lọ́wọ́ ni. illa iyyahu. ó bàjẹ́ ọ̀run rí ó bàjẹ́ ọlọ́run níbi ń bá ń rí jẹ láyé à ń tàn ní bí wọ́n bá ń ṣe máa wulẹ̀ máa rọra à ń tàn ní ọlọ́run ní gbogbo ìwòwù tó bá jẹ́ ńlẹ̀ ayé ni ó fi pìtàn aburú níwájú wa kọ́dọ̀. àṣẹ àkọ́kọ́ náà ni ká máa wá lọ bí ìbéèrè tẹ́ ẹ bí wá. ta'budu illa iyyahu. Allahu akbar. ìbéèrè tẹ́ bí wá àkókò yóò gbà á òun náà là á dà láwọn ààyè mẹ́ta láti fún apro láti fún arúgbó tọ́pìkì lọ́dún yìí àti kádàrá. walidaini ihsana. ẹ dákun ẹ gbé ọlọ́run ọba yín tóbi ní ọlọ́run ọba ó ní àṣẹ àkọ́kọ́ nù ní àṣẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní wabil walidaini ihsana àwọn òbí yín dọ́wọ́ yín wà kọ́dọ̀. àwọn òbí yín dọ́wọ́ yín. walidaini ihsana. máa bá ń gbé látòkè ọmọ parí ẹ̀ síbẹ̀. wà kọ́dọ̀ rabbuka alla. ọlọ́run ọba ṣeun ìbéèrè tẹ́ bí mi inú mi dùn tó ẹ̀kọ́ yọlẹ̀ ti bí mi léèrè gbogbo àwa tá a já lì súnà ọ̀rọ̀ yìí bá wa wí. ihsana. ọmọ ọlọ́run láṣẹ kejì èyí tá a pa yín àwọn òbí yín méjèèjì wọ́n dọwọ́ yín ẹ mójútó wọn ẹ pẹ̀lú wọn gbogbo tí wọ́n bá ń fẹ́ ni ẹ máa ṣe fún àwọn akọ̀dọ̀. ó dàbí wọ́n bá jẹ́ kèfèrí bí màmá tó bí ọ bá jẹ́ ní Ṣàngó. ó bá jẹ́ ní Ṣàngó akọ́lọ́yà àbí nǹkan mi tẹ́ ẹ mọ̀ tẹ́mi ò mọ̀. ihsana wabil walidaini ihsana. ọlọ́run ní báwọn òbí yín ìyá tó bí ọ ni wọ́n ń jẹ́ ní Ṣàngó. bó bá jẹ́ ní Ṣàngó má lọ bá a pé tọ̀ mami mo ní ẹ má ṣe kinní mọ ẹsẹ̀ tó ń bọ̀ ọwọ́ akó gbogbo nǹkan rẹ̀ dànù ọlọ́run ní bọ́ ọba ṣe bẹ́ẹ̀ inú ìyá tó bí ọ bó bá fi lè rú ọtí sórí ibú akọ̀dọ̀. rabbuka ọlọ́run ọba ní làwọn abẹ́sẹ̀ ní tí máa ń ọlọ́run ṣàánú mi màmá mi rè ẹlẹ́kọ̀ọ́ ní ìdákùn máa ń yọkùn bẹ́ẹ̀. wabil walidaini ihsana.
ìwọ tí ìyá rẹ bá jẹ́ ẹlẹ́bọ. tí ìyá rẹ jẹ́ ẹlẹ́bọ. bí n bá ń tásìkò tí wọ́n bọ Ṣàngó tá máa bọ. wọ́n bọ Ṣàngó tá máa bọ. ọ̀yà tètè lọ rorógbó. màmí orógbó rèé. àbí ọlọ bá màmá rẹ ní Ṣàngó ọlọ́ya. màmá mi o ìyá mi ìgbà wo gan-an lẹ́ẹ̀ máa bọ kínní yín. yóò wá pé gbọ̀nràn ẹnu rẹ. ọba mi bọ́tọ̀ ń béèrè àsìkò tí àmọ́ mi kò rí báwọn. gbogbo ń tẹ́ ìbọn kínní tẹ́ ẹ máa bọ̀ lọ́dún yìí èmi mo fẹ́ fún yín. èmi mo kí lẹ̀ máa rà. ó wá ìyá wa pé a máa ra orógbó 50 a máa ra kínní a ra lẹ̀kẹ́ tẹ̀kí. màá mi èlò gbogbo ẹ̀ ọlọ́run wa ni wàá kó owó lápò kó fún màmá rẹ̀ òun rẹ̀ ẹ fi bọ́ bẹ́ẹ̀ bá débẹ̀ ṣàdúrà fún mi wà kọ́dọ̀. bẹ́ẹ̀ bá dáàyè náà ń gbà tẹ́ ẹ bá ń bọ́ wọ́n ní ẹ ṣàdúrà fún mi o ọ̀nà òkè ọ̀kárẹ̀ èyí mo ní ọmọ ṣe láti jẹ́ ẹjọ́ ṣe mi. àmọ́ wa pé màmí bẹ́ẹ̀ bá tún bọ̀ kínní kanú lẹ́yìn. àfi bí eba sílẹ̀ bá bà mí lóko. ọlọ́run ní bí gbogbo ọmọ tó bá wù kó wù. gbogbo ọmọ tó bá wù kó rí bẹ́ẹ̀. ọmọ tó bá iṣẹ́ màmá tó bí àárín rẹ̀ àtọ́lọ́wọ́n bá dá ó kírun ó gbàwé ó yọ sàkáre ọlọ́run nìkan ló mọ iye èèyàn tó rán ní Mọ́kà ó ṣe gbogbo àwọn dáadáa wọ̀nyí àárín rẹ̀ pẹ̀lú bàbá tó bí wá dá yányán àárín rẹ̀ pẹ̀lú èmi ọlọ́run ọba sì dá àárín òun pẹ̀lú màmá rẹ̀ wá dàrú àárín wọn ò dá bọ́mọ òun bá kú ó di dandan kó wọnú náà wá kọ́dọ̀. ọmọ náà wọ ọ́nà ni ó tún péré síbẹ̀. Allah ta'budu illa iyyahu. nínú mi ẹ̀ bá mi ké. wa bil walidayni ihsana. ọlọ́run ní kí ló jó rí bẹ́ẹ̀ ó ní wàhánà aláwàhánì hamalati ummuhu. hamalati ummuhu wahana ala wahani. wàhálà tí ìyá rẹ̀ mọ̀ sí mọ́ pọ̀. wa fisaluhu fi amaini. anishkuru li waliwalidayka ilayyal masir. bí ọmọbìnrin tí o bá ju déédéé ìka mi lọ tí o ju déédéé òṣùṣù ọwọ́ ẹyọkan lọ ẹyọkan òṣùṣù ọwọ́ tí ọkọ rẹ̀ tó jẹ́ baálé rẹ̀ bá tó ń ṣe kẹ̀kẹ́ tó ń tóbi bó ti wù kó tóbi tó tí ìyá sì wá jẹ́ òwẹ́lẹ́ngẹ́ àtìrínlẹ́lẹ́ni òní òru ẹrù bàbá ọmọ níjọ́ tá a bá wá tún rí ipóyún ti dúró tóyún náà ń dàgbà nínú rẹ̀ ọlọ́run ní wàhánà àlá wàhánà wàhálà lórí wàhálà ìnira lórí ìnira ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí ìyá bá ń wu ìyá olóyún jẹ bí o bá wo oyún inú jẹ bó bá ṣe pé ẹ̀kọ́ ní wo oyún inú jẹ bí ìyá olóyún bá gúnyán tán tó fẹ́ máa jẹ bí o bá wo oyún inú kò ní lè jẹ wà ìṣọ́lù. fi amaini. ẹ lọ dúpẹ́ báwọn òbí yìí wàhálà yìí pọ̀ wàhálà. walidayka ilayyal masir. ọlọ́lọ́mọ náà yóò máa wá dàgbà nínú yẹ wàhálà ni títí tí ó fi wá dọjọ́ bí bó bá wá dọjọ́ bí ìyá yóò wá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run
kò sóbi tó bímọ tí yóò kọ́kọ́ bọ́ sọ́hun náà kó tó padà wáyé. kó tó padà wáyé. yóò kọ́kọ́ kú náà. yóò kọ́ kú náà. káyé ó tó jáde. káyé ó tó jáde. ọlọ́run wá ní lórí wàhálà yìí náà. ọtún wá dáyé ìyá rẹ̀ ń fún ẹ lọ́yàn. bó bá ìgùnfẹ̀ sí ya lọ́mú. bọ́mọ bá gùnfẹ̀ sí ya rẹ̀ lọ́yàn. ọyàn á máa kan ya. bó bá pọ̀ mọ́ lẹ́mí bá ń ṣeré lọ bọ́mọ bá kó ìgbẹ́ jẹ wọn alódì dandan kí ìyá ọmọ ó jẹ ìgbẹ́ ọmọ. adúrú wàhálà yìí ọtún wá ń ṣe kàtàkàtà sí màmá rẹ̀. hamalati ummu. ẹ wo nira. ala wahni. ẹ máa kíyèsí o. wa fisaluhu fi amaini. ẹ̀yin àfẹ́ màmá bá ń wí ní anishkuruli. àjọ wa kọ́ kí ó ní ọlọ́run ṣe mo bẹ́ẹ̀ ni akẹgbẹ́ mi.